awuyewuye nípa yíyan alága fún ìjókòó àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ni alága fún ìjókòó àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ti yàn wọ́n. Ṣé gómìnà Ṣèyí Mákindé ni wọ́n yan ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ni àbí wọ́n ní ìgbìmọ̀? Ṣé ojúṣàájú ni àbò ní ìlànà àátẹ̀lé? Ẹ gbọ́ àlàyé lẹ́nu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣèyí Mákindé. Mo pe àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta tí a propose in the law láti máa rotate the chairmanship, and I believe from the law is every 2 years and rotate. This is what we're known for ní Ọ̀yọ́. Kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè le tó, that when we sit down we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta, the Aláàfin of Ọ̀yọ́, the Kábíyèsí Olúbàdàn àti Kábíyèsí Ṣọ̀ún, and the agreement ni pé they will start the rotation pẹ̀lú Kábíyèsí Olúbàdàn of Ìbàdàn land. So on that basis, I hereby pronounce the Oyo State Council of Obas and Chiefs inaugurated. Gẹ́gẹ́ bá a ti mọ̀ lórílẹ̀‐èdè yìí wípé àwọn olóṣèlú wọ́n máa ń lo àwọn ọmọ onímọ́tò láti hùwà jàǹdùkú lásìkò ìdìbò. Àmọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fẹ́ jọ bí ẹni wípé ìlú ti fẹ́ máa yí padà o, ó sì fẹ́ jọ bí ẹni wípé orin ti fẹ́ máa yí padà. Ẹ wá gbọ́ ohun tí Alhaji Tọ̀míwá Ọmọlẹ́wà tí wọ́n sọ nípa fífi àwọn ọmọ onímọ́tò hùwà jàǹdùkú àti kí àwọn ọmọ onímọ́tò gan kí wọ́n má fira wọn sílẹ̀ láti rí wọn lò gẹ́gẹ́ bí jàǹdùkú ní àsìkò. The Oyo State PMS Chairman Alhaji Tọ̀míwá Ọmọlẹ́wà ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹgbọ́n tí wọ́n wí. Àwa ń sọ èmi gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́kọ̀ lọ́yọ̀ state lónìí tí mo jẹ́ ọ̀gá ọlọ́kọ̀ lọ́yọ̀ state ní òní tó ti yẹ́ sí ní àpátímẹ́ǹtì ti tèmi tí mo jẹ́ kọmíṣánná lé lórí mo fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yàn ọmọ ẹgbẹ́ ọlọ́kọ̀ pé ẹ má fò ọkọ̀ fún olóṣèlú kankan, kí olóṣèlú wá ọkọ̀ tí wọ́n sí iwájú. Òṣìṣẹ́ ìjọba ní wa, ẹni olóṣèlú tó bá kó wá ọkọ̀ tiẹ̀ sí iwájú. Àwọn tá jẹ́ ọ̀gá páàkì kọ̀ọ̀kan ẹ padà lọ sílé láti lọ ṣàlàyé fún àwọn ọmọ yín. Ẹni ọkọ̀ tá bá rí tó jẹ́ ọkọ̀ nú páàkì tí wọ́n gbé fún olóṣèlú, grand sama àti unit sama tí wà yọ̀ǹda ẹ̀ ló máa dáhùn fún wọn. Park manager kí olóṣèlú kankan kó mọ̀ fi wá kọ́ bọ́dì. Olóṣèlú tó bá dẹ̀mọ̀ pé àbá òní nǹkan kan papọ̀ kó jáde síta kó sọ. Olóṣèlú tó bá mọ̀ pé either APC, either ADC, either court tó bá ní àjọ ní nǹkan kan papọ̀ pẹ̀lú àwọn kó jáde síta kó sọ. Ó ti pẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ jìnnà tá a ti ń gbọ́ tí àwọn bàbá wa máa ń kọrin wípé Yorùbá ronú o, kí làwọn bára wa jà fún, kí ló fẹ́ fa wàhálà
kí ló fẹ́ fa dúkù? Ẹ wá gbọ́rọ̀ láti ẹnu ọmọ májàsọ́lá Sunday májàsọ́lá Ìgbòho Òòṣà bí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ká fi ìfẹ́ lò láàrin ara wa. Ẹ gbọ́ láti ẹnu wọn. Adéyẹmọ Sunday Adéníyì, popularly known as Sunday Igboho. I'm a typical Yoruba man. So, and I have my green card. This is my green card. Then we have our culture. That is Yoruba culture. We call it Yoruba culture. Our culture is so beautiful all over the world. So my people, we need to join our hand together to fight for our region, our culture. So because we don't need to make our culture die. Our culture is very powerful culture all over the world. Very respectful culture. I'm in Germany right now. See, I'm around the Pegasac. We call this area Pegasac. See, beautiful, see beautiful area in Germany. So my people, I'm begging you, we don't need to fight ourselves. We need to join our hands together to fight for our region, our culture. Very, very important. Please, my people, love is very important. It's very, very important in our region. Love is powerful. We need to join our hands together. We don't need to fight ourselves. Please, I'm begging you, my sister, my brother. Please, because I'm a particular Yoruba man. My language is very important to me. I'm not an Englishman. I'm a Yoruba man. So love is very important. Please, my people, I'm begging you. God bless you all over the world. Mwah.